Ọlọ́run á pè yín jókòó lọ́jọ́ ìdájọ́, á bi yín, á pè yín lẹ́jọ́ wípé àwọn àgùntàn tí mo kó sọ́wọ́ yín báwo lẹ ṣe ṣe wọ́n. Mo ṣẹ̀ṣẹ̀ ti church dé ni, ṣùgbọ́n èní jẹ́ ó wà lára àwọn ọjọ́ tí ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn tó bá mi jù. Ní last week Sunday, I'm a member of the Redeemed Christian Church of God, a devoted member. Ní last week Sunday, wọ́n sọ fún wa, wọ́n la máa gbàwé ọjọ́ mẹ́ta, which started on Friday, Saturday tó parí lẹ́nu. Wọ́n wá ní èní Sunday kò ní sí service throughout this country ní Redeemed Christian Church of God. Wọ́n la máa jáde. So wọ́n la máa ṣe peaceful work protest. Bọ́n ṣe pè nìyẹn. Pé every church member ní sọ anything, a kàn máa gbé placards dání, a máa oríṣiríṣi àwọn instructions ló máa wà lórí ẹ̀. So wọ́n ṣàfún wa ní àwọn kìíní yẹn. Èmi tiẹ̀ ti múra, I have prepared. On getting to the church today, n tó bí mi nínú jù nìyẹn. Wọ́n wá ní wọ́n tún receive another message lánàá wípé gbogbo rìdíìmù kan má ṣe protest yẹn mọ́. Bàbá Adébóyè. Now, àwọn èèyàn ti máa ń stand against the Church of God. I will never do that because I believe in the person of Jesus Christ. Ṣùgbọ́n nínú ẹ̀yin pastor wa ní Nàìjíríà mi ò ní ẹ̀fà gbà yín gbọ́ nítorí wípé n tí Ọlọ́run sọ ọ̀rọ̀ Ọlọ́run lèmi máa tẹ̀lé. Nítorí wípé the wife of the president of this country, Olúrẹ̀mí Tinubu, ó jẹ́ pastor Redeem. Wọ́n gave order ẹ̀dẹ̀ stop protest yẹn. Bàbá Ọlọ́run á bí yín, camp president Ọlọ́run á bí yín, PFM president Ọlọ́run á bí yín pé báwo lẹ ṣe ṣe. Ẹkún gbọ̀n mi ní church lẹ́nu. I am a teacher. Ẹ wọ́n ṣe behead teacher ní Ọ̀yọ́ state l'Ógbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ is very close to us here. We are no longer safe. We are doomed. The church is finished. The ministry is finished. Everything is finished. Ẹ ti fi ọ̀rọ̀ Ọlọ́run ẹ ti fi tú wa jẹ. Ẹ ń gbà lọ́wọ́ àwọn aláìní, ikú ń pa àwọn aláìní yẹn ẹ lè jà fún wọn. Ṣebí ẹ wà influential. Kí ló dé tẹ̀ ló influence yín yẹn? Kẹ́ fi save àwọn poor masses. Now I've come to believe what they said about you ministers of God. Most of you are very corrupt. Bàbá Ọlọ́run á bí yín. Ọlọ́run á bí gbogbo yín pátá, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ adarí ẹ̀sìn wa, wọ́n pa wá à ń kú. Ṣebí church ló yẹ kó jẹ́ safe place táwọn èèyàn máa sá lọ. But church yẹn ń sìn ó ti gbà bọ̀dẹ̀. Ẹ ti jẹ́ kó gbà bọ̀dẹ̀. Ẹ ti báṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run jẹ́, ẹ báṣẹ́ ìránṣẹ́ Kristi jẹ́. Gbogbo ẹ̀yin pastor yẹn, mélòó nínú yín ló jáde sọ̀rọ̀? Bọ́n ṣe pààyàn l'Ógbómọ̀ṣọ́, nọ́ọ̀sì mọ́dà yẹn àti ọmọ tí ò tó ọdún kan yẹn ṣì wà nígbó. Ọlọ́run á bí yín. Àwọn wo lẹ̀ ń ṣèjọ lé lórí? Àwọn wo lẹ̀ ń ṣe ministry lé lórí? Ikú ń pa wọ́n, ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. Wọ́n ń pa wọ́n lójoojúmọ́, ẹ̀ lè jà fún wọn. Wọ́n ní kí Redeem ṣe protest, bàbá. You stop that protest, bàbá Adébóyè. Láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti like yín. Mo máa ń ka, even kó tó di pé mo di Redeem, gbogbo àwọn devotional stuff tẹ́ máa ń ṣe yẹn mo máa ń kà. Ṣùgbọ́n tí ẹ ṣe lénìí, bàbá Ọlọ́run á bí yín. Tó yẹ kẹ́ jẹ́ kí gbogbo àgbáyé mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wá náà fẹ́ islamize Nàìjíríà pẹ̀ ní jẹ́ kó islamize ọ̀nà ẹ̀dá. Ẹ cancel protest nítorí pé ẹ gba order láti Abuja. Gbogbo yín alátẹnujẹ oníjẹkújẹ ni gbogbo ẹ̀yin pásọ̀ wa. Ẹ ń bá àwa tá a jọ ọmọ ìjọ yín jẹ́. Ẹ ti fi ẹ̀sìn, ẹ ti fi bayé àwọn èèyàn jẹ́. Dáwó lè ní dáwó lọ́la, poor masses, owó onírúurú aláta ẹ̀ ń gbà lọ́wọ́ àwọn aláìní. Ọlọ́run á bí yín, gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ ní agbára tẹ́ ẹ fi jà fún àwọn ọmọ ìjọ yín, gbogbo yín Ọlọ́run á bí yín. Ìdájọ́ Ọlọ́run á bẹ̀rẹ̀ lórí yín. Bíbélì tẹ́ ẹ ń gbé, bíbélì yẹn náà ti sọ, ó ní àsìkò ń bọ̀ tẹ́ pé ó ní orí pẹpẹ ni ìdájọ́ yẹn ti máa bẹ̀rẹ̀. Yes, because most of you are evil, you are very corrupt. Oníjẹkújẹ ni yín. Ẹ̀yin bàbá Oyèdépò, ẹ̀yin bàbá Kúmúyì, ẹ̀yin bàbá Adébóyè, ẹ̀ ń kó owó jọ, àwọn owó olówó tẹ́ ẹ gbà lọ́wọ́ àwọn ọmọ ìjọ yín, ẹ̀ ń ra private jet, ẹ̀ ń ṣí airport, ẹ̀ ń kọ́ mega auditoriums. Àwọn dẹ̀ ń pa àwọn tẹ́ fẹ́ kó síbẹ̀, ẹ̀ dẹ̀ sọ̀rọ̀, ẹ ní agbára, ẹ ò kọjú ìjà sí àwọn ìjọba yẹn, kẹ́ ẹ sọ fún wọn pé nítorí ṣe ò dáa.
Yorùbá ni wá, Tinubu tiwa ni. Àsìkò ìgbà tí Tinubu wà ń bẹ̀ ní aburú bá ilẹ̀ Yorùbá jù. Ṣebí kò kàn yín lénìí, ó máa kẹ́yìn àtẹ́bí yín lọ́la. Nobody knows who is next. Tá bá fẹ́ jáde kúrò nílé, àdúrà wa ti change. Ó ti di pé Olúwa àmọ́ bóyá à ń padà bọ̀, Olúwa pa wá mọ́, prayer point ti change. Ẹ ń lọ sí abroad, ẹ ń lọ sí Europe, ẹ ń lọ sí American countries. Ṣé bó ṣe rí ń bẹ̀ nìyẹn? Ọlọ́run á bí yín. Àwa ni Ọlọ́run kó wa léyìn lọ́wọ́. Ẹ wá ń ṣayé wa bó ṣe wà. Kíní yẹn dùn mí. Protest everybody, wọ́n wá ní PFN ti cancel ẹ̀. Ṣé PFN ló lóun fẹ́ ṣe protest tẹ́lẹ̀? Ṣé bí redeem wọ́n wá cancel ẹ̀ nítorí kò tí ẹ̀ jọ mí lójú ní last month ní bàbá Adébóyè ń defend Rẹ̀mí Tinubu páwọn ò lè yọ ní pastor nítorí pé ó pass through normal process tó yẹ kó pass through. Pastor ayé lọ́pọ̀lọpọ̀ yín, mi ìdánilẹ́jọ́ o. Jésù ò mọ most of you because ọ̀nà àti jẹ́ àìrí nǹkan jẹ ló gbé yín débi iṣẹ́ ìránṣẹ́. Orílẹ̀-èdè yóò yẹ kẹ́ jẹ́ kájọ sowọ́pọ̀ ká tún ṣe. Stew náà ẹ̀dẹ̀ tó ń bàjẹ́ sí. Yes, Ọlọ́run á bí yín. Ẹ jẹ́ kí n kan tí Bíbélì yẹn tẹ́ fi ń tàn wá jẹ in tó sọ nínú ìwé Joel ní Yorùbá, Joel in English. Orí kejì verse 16 and 17 sọ wípé ẹ kó àwọn ènìyàn jọ, ẹ ya ìjọ sí mímọ́, ẹ pe àwọn àgbà jọ, ẹ kó àwọn ọmọdé jọ àti àwọn tí ń mu ọmú, jẹ́ kí ọkọ ìyàwó jáde kúrò ní ìyẹ̀wù ẹ̀ àti ìyàwó kúrò nínú ìyẹ̀wù rẹ̀. Jẹ́ kí àwọn àlùfáà, àwọn ìránṣẹ́ Olúwa sọkún láàrin ìloro àti pẹpẹ. Ó ní kẹ́ ẹ sọkún láàrin ìloro àti pẹpẹ. Sì jẹ́ kí wọ́n wí pé dá àwọn ènìyàn rẹ sí, Olúwa, má sì fi ìní rẹ fún ẹ̀gàn tí àwọn kèfèrí yóò fi máa jọba lórí wọn. Èéṣe tí wọn ò fi wí nínú àwọn ènìyàn pé Ọlọ́run wọn ha dà? Bàbá, Ọlọ́run yín dà. Oyèdépò, Ọlọ́run yín dà. Bàbá Kúmúyì, Ọlọ́run yín dà. Olúkọ̀yà, Ọlọ́run yín dà. Gbogbo yín Ọlọ́run yín dà. Ẹ má fi ẹ̀sìn, ẹ ti fi ẹ̀sìn báyé àwọn ènìyàn jẹ́. You don't fight for your brothers. Àwọn tẹ́ pè lọ́mọjọ, wọ́n ti slaughter gbogbo wọn. Wọ́n ti displace so many people. Àwọn èèyàn ò nílé lórí mọ́. Ẹ̀dẹ̀ ń wàásù. Irú wàásù wo ló wà lẹ́nu yín? Irú ìwàásù wọn tún wá ní ká ṣe peaceful protest. Ẹ tún wá cancel. Gbogbo ẹ̀yin pásọ̀ yẹn Ọlọ́run á bí yín. Gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ti corrupt ara yín. Nǹkan tẹ́ ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú. Ẹni tó yẹ kí ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká lé Tinubu dànù. Ní máa yẹn tó jẹ́ ọmọ wa tó wá tó ń fikú pa wá. Ògbómọ̀ṣọ́ bíbá yìí ẹgbẹ́ wa ló wà ní Ògbómọ̀ṣọ́ North. We are very very close. We are no longer saved. Nothing is left. Ẹ wá ń parọ́ ẹ̀ ń fi tàn á jẹ. I'm a redeemed Christian Church of God member, a devoted member. I am a teacher by profession. Tí mo bá lọ sí school mi ó bọ́ sínú igbó, ẹ̀rù máa ń bà mí ni. Mi ò ní peace of mind. Mo máa ń tiẹ̀ kọ́kọ́ wò pé táwọn ọ̀gá bá sá lọ bó ní lives sí àwọn ọmọ yìí, àwọn ọmọ tá à ń kọ́. Ẹ ti bà everywhere jẹ́. Ẹ̀sìn ẹ ti fi ẹ̀sìn báyé àwọn ènìyàn jẹ́. Ní tí Jésù Kristi àti Ọlọ́run sọ ẹ ò ṣe mọ́. Mámónì lọ́lọ́run yín, owó lẹ́ ń sìn, owó tẹ́ bá ti rówó yín tó ń ṣe yín ti tán. Nítorí pé Rẹ̀mí Tinubu wà influential. Ẹ wá cancel peaceful protest tó yẹ kí gbogbo rìdíìmù ṣe lénìí. Ẹ dẹ̀ sọ wípé ẹ̀yin ẹ jẹ́ bàbá. Ọlọ́run yín dà. Bíbélì sọ ó ní kí àwọn ènìyàn má bí. Ọlọ́run yín dà. Ẹ jẹ́ kí Ọlọ́run yín wá save wa. Kì í ṣe Ọlọ́run tèmi mọ̀ tó dá yàtọ̀run, kì í ṣòun lèmi mọ̀ tẹ́ ń ṣe. Mo doubt ẹ̀ pé bóyá òun lẹ́ ń sìn. Yes, there is God. I believe in God and I believe in the person of Jesus Christ. But Jésù tẹ́yìn fi ń tú àwọn ènìyàn jẹ. Èmi wọ́n bí tẹ́ ti rí o. Ọlọ́run yín yẹn dà. If truly you have God, let him come and save us. Yes, enough is enough. Ẹ yé dì sí fún àwọn èèyàn. Ṣé bí náà church náà ti pa àwọn èèyàn ní Kwara State? Kílẹ̀ rí ṣe sí camp president, you did not talk. PFM president ẹ̀ sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ ń parọ́ fáwọn èèyàn. Ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn. Ẹ̀ ń gbó àwọn tó ń jìyà. Ẹlòmíì ń bẹ̀gẹ́. Ẹlòmíì ń sá oríṣiríṣi ìdọ̀tí káàkiri kó fi rówó. Àwọn èèyàn wọ́n tún contribute ní church lọ́jọ́ Sunday. Ẹ̀dẹ̀ tó máa gbà lọ́wọ́ wọn. Yes, you preach all day long. Pé tí o bá dá tithe and offering kò lè rí ìjọba ọ̀run wọ̀. Yes, àwọn yẹn náà ń pa ń sìn. Àwọn tẹ́ ń náwó wọn, tẹ́ ń gbà lọ́wọ́ wọn. Ọlọ́run á bí yín. I'm not in the right position to judge you, but I want to remind you that God's judgment is near. I want to remind you that the judgment of God is near.
Yes, and it's going to start from you, right there from the altar. We are finished. We are doomed. Nigeria is doomed. The church is finished. The church is compromised. Yes, the church is corrupt. Religious leader, you are very, very corrupt. Táwọn èèyàn bá sòótọ́ fún mi, mo máa sọ fún mi, let everybody die. Kólúkálukú kúkú máa lọ. Our brothers and sisters in the bush, how many of you have come out to speak against these things? Ẹ wá ń sọ pé wisdom is profitable. God is watching you. God is watching. I will never stop going to church. Nothing can make me to stop believing in Christ. I will keep believing in Him. But whenever there is a chance to say the truth, I will not hesitate to speak. Yes, I've never decided to do this video. Yes, I have never. But what happened today pissed me off. My heart is still bleeding. Mi ò tí wà composed. God is watching. Gbogbo ẹ̀yin pastor ẹ̀yin gan lẹ́kọ̀ọ́ wá sí sọ̀rọ̀ ní Nigeria. Yes, you put us into trouble. Most of you preach things that are not aligned with God's word. Bíbélì tẹ́ ń sọ ṣé Ọlọ́run nìkan ló sọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ni. Yes, if àwọn tí Ọlọ́run gbẹnu wọn sọ̀rọ̀ gan ìmísí Ọlọ́run ni. Not every word written here is from God's mouth. Yes. Àwọn kan wà tẹ́ pé ìmẹ̀nìyàn náà sọ there is a place tí Paul Apostle fi sọ̀rọ̀. Ó ní kì í ṣe nípa ìfihàn ṣùgbọ́n mo sọ nípa ti èrò mi tó ń sọ fún wa wípé kò necessary ká tẹ̀lé. Yes. Ẹ wá ń tàn wá jẹ in the name of church. Yes, èmi mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ Ọlọ́run á save Nigeria. Ọlọ́run máa save orílẹ̀-èdè. But I don't think you can be here to witness that because a wicked nepotism ti báyé yín jẹ́. Àwa tá ń lọ sí church yẹn how many years? Many of us ń wáṣẹ́ ẹ̀ fún wa ṣe àwọn ọmọ yín lè máa fúnṣẹ́ àwọn tó bá ti ní connection. Bàbá Adébóyè nígbà tí Ọdẹ́ṣọlá tó kówó jẹ tẹ yọ wọ́n nípò secretary general kí lẹ fi wọ́n ṣe? Pastor nìyẹn o, wọ́n dẹ̀ ń kówó jẹ oríṣiríṣi àwọn ọ̀wà tí ò yẹ ká bá lọ́wọ́ ẹ̀yin tẹ́jú òṣìṣẹ́ Ọlọ́run. Wọ́n á ní ká jáde ká protest for the sake of our brothers. You cancel it because you receive an order from Abuja. Be expecting an order from above, from God, the creator of heaven and the earth. Yes, mo fẹ́ kó yé yín nìyẹn. Ẹ̀yin tó yẹ kẹ́ jẹ́ bàbá wa, tó yẹ kẹ́ jẹ́ ilé ìṣọ́ ààbò fún wa, tó yẹ ká sáwábà. Now, you are not available for us. And service lónìí ẹ̀rù ń bá everybody pé gbogbo ilẹ̀kùn lásì sílẹ̀ pé níwú ẹ̀ ni wọ́n lè gbà wọlé ká lè bá àṣájáde. In the church of God, nítorí pé ẹ ti bàjẹ́, ìyẹn kọ́ lọ́lọ́run fi máa dájọ́. You keep preaching all day long pé ẹni tí ò bá wá sí church tó ò bá wá sí weekly activities inú náà máa lọ. Ẹ̀yin tẹ́ wá ń gbà lọ́wọ́ àwọn aláìní ikú ń pa wọ́n ẹ̀jà fún wọn. Ẹ ní agbára, you don't speak for them. Ẹ fẹ́ jẹ́ pé kíjọba ẹ ń bẹ̀rù pé kíjọba give order pé okay ẹ close down Redeemed Christian Church of God all over the nation. Ẹ̀rù ń bà yín. Is that why you refuse to speak for the masses? God is watching. Yes. Ọlọ́run ń wò yín. Ṣé bẹ́ẹ̀ sọ pé Ọlọ́run lẹ́ ń sìn? You brought Jesus to us and we accepted it. But àwa gangan ti mọ ọkàn Ọlọ́run. A dẹ̀ ti gbà pé lóòótọ́ ẹ̀ ń tàn wá jẹ ni. Camp President, PFN President, GO of the Redeemed Christian Church of God. Where are you people? Are you not going to save us? Politicians has failed us. Politics has failed us. Everything else has failed us. The church has also failed us. Our safe place has failed us. But I know Jesus Christ will never fail us because ti yà kúrò lọ́nà ti Jésù. I don't mention any name pé bóyá ti yà kúrò ńbẹ̀ bọ́ message yìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn ló wà fún. You have questions to answer before God. Ọlọ́run á bi yín pé àwọn tí mo fi sí káwọ́ yín kí lẹ ṣe, how did you protect them?